alhamdulillah rabbil alamin alẹ́ yìí ní agbára díẹ̀ alẹ́ yìí ó ṣe kí ni ó ní agbára díẹ̀ ìwọ ni kò mójútó ohun tó yẹ kò mójútó. Nobody can control your destiny or your future. Nobody can control your thing, control yourself in front of Almighty Allah. But when you want to control anything in your life, you must to have a leader. Yes, it's very important and compulsory in your destiny. You can't walk alone. You can't walk alone. It's not possible for you to move alone. How can you move alone? Did you create yourself alone? No. When Almighty Allah wants to create you or create you, Almighty Allah sends someone to create you. And who are those people Almighty Allah send? They are the angel, Malaika. Ọlọ́run àwọn Malaika ni. Ọlọ́run ṣe kíni? Ó rán àwọn Malaika, ó rán sí ẹni. Nígbà táwọn Malaika parí iṣẹ́ tán ló ṣẹ̀ṣẹ̀ di innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayekun. Nígbà tó parí iṣẹ́ tán ló ṣẹ̀ṣẹ̀ di pé innama amruhu iza arada shay'an ohun tí bá fẹ́ jó ṣe ni ó ṣe an yaqula lahu kun fayekun. Ṣíwájú kí n tó gbọ́ pé kí nǹkan báyìí máa ṣe àti ẹ̀ máa ṣe òun ló ṣẹ̀ṣẹ̀ di ẹlọ́run pé ó yá di èèyàn apá máa mì ojú máa mì ẹsẹ̀ máa ìwọ náà ṣẹ̀ṣẹ̀ tó di odidi. When you want to come to this life, do you come alone? No. Ipasẹ̀ èèyàn kan ló fi wá sílé ayé. Èèyàn kan ló ṣe wàhálà tó gbin torí dààmú kí wọ́n tó wálé ayé. Ó túmọ̀ sí pé wàhálà téèyàn kan ṣe lé ẹ lórí ìwọ náà ó ṣe lórí àwọn kan. Ó ọ̀rọ̀ yìí alálẹ̀ ìka yìí ibi tá a já sí ní agbára. Ohun mi máa ń wọ ẹlòmíì tó bá ń ṣe wọ́nrán. Ẹlòmíì àwálé ayé bí n pa ayé tó tiẹ̀ wá gùn nítumọ̀ sí mọ́ níbi tí ìyá tẹ́lòmíì bá rí dààmú dé àwa sọ wọlé pé wo ó ti sú mi jàre mi ò sáré kankan mọ́ mi ò ṣàdúrà kankan mọ́ mi ò ṣe kankan mọ́ ohun tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ó dé lè já sí pé the prayer you are doing is the one stopping the problem, the evil spirit that is disturbing you. Just remain a little díẹ̀ lókun kí ogun ayé rẹ ṣe àmọ́ látara bí àṣàṣì tó ń ṣàṣì ẹ̀yẹ wa mú ẹ ó wá gbẹjúlẹ̀ ò ṣàdúrà mọ́. Ohun tó dẹ̀ máa ń gbàdúrà sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ènìyàn gbà mí ìbínú ni bíra rẹ lérè ṣé wọ́n ń bínú àbò kì í bínú dìdìrín ni ẹ shut up ó máa ń bínú ẹlòmíì ò kì í bínú tòótọ́ o àmọ́ ọjọ́ tó rí ẹ bá dé ní ìbínú máa ń dé sí lára àwa gbà kíní ẹ̀ sọnù lọ́wọ́ ẹ̀ tó bá tún ti gbà sọnù lọ́wọ́ ẹ̀ tán á tún lọ tún ìrìn àjò míì rìn ẹlòmíì ń lọ tàjúdì dédé ẹlòmíì ń lọ sàràtù dédé ẹlòmíì ń lọ ṣe é dímọ̀dọ̀ ṣe wẹ̀ dédé ẹlòmíì ń ṣe dáadáa dédé àmọ́ njọ́ tó bá fẹ́ kó àjò oríire yẹn fún yẹn ìbínú àgbàdà lọ́wọ́ ẹ̀ kò ní rí gbà ìwọ náà rí ṣọ́ra fún ìbínú. Bẹ́ẹ̀ sì ni ẹlòmíì ìbínú agídí ìdí ẹni ẹlẹ́ni sínú tó dì sínú ní òjò kò lójú kan ìwọ dí èèyàn kan sínú ó wá kọ́lọ̀ foríjì wọ how come how is that possible? láà tí ìwọ bá sọ pé gbogbo èèyàn tó ṣe ẹnu ayé ló bá sọ pé gbogbo èèyàn tó jẹ́ ń gbèsè jàre ló fẹ́ gbàgbé sí ẹ lọ́wọ́ wọn eléyìí jẹ́ ń gbèsè eléyìí jẹ́ ń gbèsè eléyìí jẹ́ ń wá ní gbogbo àwọn tó jẹ́ ń gbèsè ló fẹ́ gbàgbé sí ẹ lọ́wọ́ tọ́lọ́run náà bá dìde pé gbogbo gbèsè tí wọn náà jẹ́ òun fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ṣó lè san ọ̀rọ̀ ya yes wọ́n sì mi ò ń ṣe nǹkan téèyàn farabalẹ̀ gbẹ́tẹ́lẹ̀ dígbà tí mi ò ń ṣe téèyàn gbọ́ wòrò wá sit down ní tó bá ń ṣe wọ̀nyàn tẹ́lẹ̀ tọ́wọ́ bá bá ẹ̀ wá jókòó wá túbọ̀ kò séèyàn tó play wá sí èmi ọlá nẹ́bí KUNFAYEKUN BULALA fún tí ò ní ráǹfà níbẹ̀ kò possible bọ́lá ń ṣe dá èmi nìyẹn the way I'm talking that's how God created me bọ́lá ń ṣe created me nìyẹn but try to listen to my word ó ń bẹ́nu ẹlòmíì mistake ni ó máa ṣọ́ kiri ó bá ṣọ oṣù fúri ara ẹ that is your own destiny iṣẹ́ tá a rìn mí pé kí n wá jẹnu live ẹ òun ni mò ń jẹ lọ́wọ́ yìí ṣọ́ra fún ìbínú òun là níbi wa Muhammad fi sọ pé iná duwaha dájúdájú àdúrà ti ẹ̀rí yẹn fáwọn mi máa nazala yóò máa ṣàǹfààní lórí nǹkan tó bá sọ̀kalẹ̀ lé lórí wà mí máa lámì yẹn zálẹ̀ kódà ohun tó rántí sọ̀kalẹ̀ lé lórí gan àdúrà ó yanjú ẹ̀ ó dáa náà tó bá rú ẹ lójú ṣèbí bàbá nìkan ló ń ṣàdúrà pé Ọlọ́run dákun jẹ́ náṣeyọrí tó bá fẹ́ náṣeyọrí àfi kọ́mọ má kù mọ́ lọ́wọ́ àfi kó rọ ọmọ tọ́ àfi kó rọ ọmọ jèrè ó túmọ̀ sí pé wọ́n nìkan ló ń léwu kó ń dátọ̀ àdúrà nǹkan káàkiri gbogbo lé ni
ṣé wò mọ́ pọ́nrọ́ àdúrà dà gẹ́gẹ́ bí omi ni ó lọ pọnmi sínú dúrọ́ọ̀mù okun èmi àti ẹ mọ̀ pé ó bò ó fi dáná léni ó bò ó fi wẹ̀ léni ó bò ó múnú ẹ̀ léni bó ṣe ń bò tó yẹ fi dáná ṣé ó ń pọ̀ sí ni àbò ń dín bó ṣe ń dín yẹn náà ló gbọdọ̀ máa ṣe mí ìpadà tí ó máa fi kú tó o bá tún mi pọ̀ sínú dúrọ́ọ̀mù ṣé ó rò mí lò ní ó wá ní o ti ṣàdúrà láàárọ̀ o ti bìlí pàdúrà àárọ̀ tó ṣe yẹn sìn ó gbọdọ̀ gbé ìṣòro ẹ ó gbọdọ̀ máa ṣiṣẹ́ lọ gbére ṣé ò gbọ́n ni tí wọ́n bá gọ̀ ṣé olè nǹkan ọba tó ń pè gọ̀ ni yes ó gọ̀ náà tó o bá gọ̀ ni ó ṣe máa sọ yí pé nígbà tó fún ẹ ládùúgbò àgbẹ̀kọ lọ ṣe fọ́jọ́ méje ó ṣe bìlí pàdé ọjọ́ méje yẹn ó yẹ kó ti gbé nǹkan bí ọdún mẹ́ta ó gọ̀ nìyẹn ṣé láàrin ọdún mẹ́ta yẹn ó ṣe lómìmù ó tẹ̀ra mọ́lẹ̀ ó ṣe ara rẹ̀ ó nógun èèyàn ránjú mọ́ ẹ ó sọ̀rọ̀ sọ ó dẹ̀ ti believe pàdé ọjọ́ méje yẹn ó ti yanjú ayé ẹ̀fọ́ láìpẹ́ náà láà tó bá rà fún akọ̀ tó sọ bẹ́ẹ̀ fún deceive ẹ nìyẹn ibi tó ti gọ̀ nìyẹn tó bá ṣe ń parí iṣẹ́ àkọ́kọ́ táfà rẹ̀ bá yanṣẹ́ pé lọ sílé fọjọ́ méje ó ti mọ̀ yí pé èyí tó ní olóṣẹ́ fọjọ́ méje yóò parí láàrin ọjọ́ méje kó tó parí tètè máa lọ notice wọn lẹ́pa àrùn láì ilé ìtẹ́ni lọ ṣe ọdún fẹ́ parí fọjọ́ méje torí pé iṣẹ́ tó olóṣẹ́ fọjọ́ méje yẹn ihun tí ó yanjú nu láìpẹ́ ti wà ńlẹ̀ tó bá dẹ̀ ti yanjú yẹn tó yóò gbìyànjú lẹ̀ ìwọ ló tún ṣẹ̀ṣẹ̀ náwó mú mi. wá gbọ́n tànàbì fi parí ọ̀rọ̀ nígbà tànàbì tẹ̀ ní inna duwaha ànàbì ní dájúdájú àdúrà ti yẹrí yẹn yẹnfa'an mimma nazala yóò máa ṣàǹfà lórí nǹkan tó sọ kalẹ̀ lé lórí wà mímọ́ lámì yẹnzil àti lórí nǹkan tó rántí sọ kalẹ̀ lé lórí yóò máa sọ̀kà wá gbọ́dọ̀ tànàbì sọ ànàbì ní fa aleikum ibadallah ànàbì ní dọwọ́ rẹ̀ yẹn rúṣì ọlọ́run wọ̀rọ̀ ànàbì ní fa aleikum ibadallah ànàbì ní dọwọ́ rẹ̀ yẹn rúṣì ọlọ́run ta là ń pè lẹ́rúṣì ọlọ́run ẹrúṣì ọlọ́run òun ni ó gbọ́ wo ọ̀rọ̀ tànàbì sọ́n bẹ̀ yẹn o ànàbì ò ṣe sọ pé dọwọ́ rẹ̀ gbogbo ẹ̀yìn àgbáláyé o láà ànàbì ò pé gbáyé àmọ́ a lè sọ yí pé gbogbo ayé náà ní lábẹ́ ìbádàláì torí ìbádàláì náà ni gbogbo tàbá tí ń kà tó bá ti ń pé mẹ́rin márùn mẹ́fà méje ó ti di jámù lọ́dọ̀ àwọn oníkéwù n tó bá dẹ̀ ti di jámù ó ti di ọ̀pọ̀ èrò at least tábà máa wọ àwọn ẹrú sí ọlọ́run náà sìn nínú ayé ìsìn aṣáàríkà 100 200 300 so ẹ̀ ń kó ti dàgbà láyé náà nìyẹn ibi tá a lè fi gbé wọlé bẹ́ẹ̀ náà nìyẹn ànábì ní fa aleikum ibadallah ànábì ní mo pè yẹn ẹrú sí ọlọ́run bíra rẹ ṣé inú ẹrú sí ọlọ́run ló wà tó bá ti jẹ́ ẹrú sí ọlọ́run ẹni sin ọlọ́run ló ń pè lẹ́rú sí ọlọ́run o tó o bá ti rí ọlọ́run ọba sí o sì ní ẹrú sí ọlọ́run o ànábì wa ní fa aleikum ibadallah ànábì ní mo pè yẹn ẹrú sí ọlọ́run o bíi duwai ẹ mójútó àdúrà o pẹ̀lú àdúrà yẹn má fi ilẹ̀ o pẹ̀lú ọlọ́run sísìn yẹn má fi ilẹ̀ o ọlọ́run nìkan ni o ó rí pé tó bá lọ ọ̀dọ̀ àfà àbọ̀dọ̀ pásítọ̀ ọ̀dọ̀ babaláwo tó bá sáyé débi tó pin wọ́n á ní ọlọ́run nìkan ó rí pé tó bá lọ ọ̀dọ̀ babaláwo tí babaláwo bá wọ́nà títí tí ò rọ́nà á ní Ifá ò tí sọ̀rọ̀ Ifá ò lè sọ̀rọ̀ nígbà tó ọlọ́run ò sọ̀rọ̀ àwa dàlá ni wò ọ̀run mi lọ wí nǹkan kan Ifá ò wí nǹkan kan wọ àwọn òṣàyàn sàn nǹkan kan rárá lọ dóde táìmù ọlọ́run nígbà tó ọlọ́run ò sọ̀rọ̀ kí ni gbogbo wọn fẹ́ wí kí ni gbogbo wọn fẹ́ wí ó rí i pé tó bá lọ́dọ̀ pásítọ̀ náà tó gbàdúrà títí á ní lọ ṣe sùúrù kó dóde àsìkò ọlọ́run ò sọ̀rọ̀ náà lọ ṣe sọ bẹ́ẹ̀ tọ́lọ́run ò bá ti sọ̀rọ̀ má wà fagídí fọ́ọ̀sì wọn kọ́ sọ̀rọ̀ tọ́lọ́run ò wí ó rí i pé tó bá lọ́dọ̀ àfáà náà tó lọ́dọ̀ àfáà náà nígbà tó bá wo tẹ̀síwá fún ẹ tàbọ̀ wo yẹpẹ̀ tàbọ̀ ṣàdúrà tọ́lọ́run kan sọ̀rọ̀ wọ́n á ní ọlọ́run ní káwọn sọ̀rọ̀ gbogbo ṣe sùúrù ọlọ́run ń sáré sọ̀rọ̀ lọ́mọ tó bá fẹ́ mọ ọ̀ríjìnà ọlọ́run tó fẹ́ dá ọ̀ríjìnà ọba tó ní ẹ mọ̀ tó fẹ́ mọ ọ̀ríjìnà ọlọ́run ọba àlékiọlá ọlọ́run ń sáré sọ̀rọ̀ o òun ni ibẹ̀ làwọn bàbá wálẹ̀ yorùbá ti mú ẹ̀kọ́ jáde pé yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì ẹ̀kọ́ kan lára ọlọ́run ń sáré sọ̀rọ̀ tó bá jẹ́ aládùúrà tó ń ṣàdé ọlọ́run akọ́ fọwọ́ lẹ́rọ àmà wẹ̀ ná nígbà ṣé eléyìí fẹ́ dúró ni àbí torí ohun tó ń wá ló ṣe ń pè mí ọlọ́run kọ́kọ́ ṣe test fún ẹ ná so gbogbo wọn tó bá wá ń fèsì challenges lọ́wọ́lọ́wọ́ báyìí gbà pé challenges yìí àmì wò ní látọ̀dọ̀ ọlọ́run ìwọ ni kò ṣe sùúrù
ìwọ ni kò ṣe kíni kò ṣe sùúrù torí tó o bá ti ṣe sùúrù nínú àdìsá Ànábì Muhammad náà lọ ti mú jáde pé adúnìyà sórí ilé ayé tó kọjú tó fẹ́ sáré gun mọ́tò o fẹ́ sáré kọ́lé o fẹ́ sáré ralẹ̀ ìwọ náà fẹ́ sáré hàn kọ́ máa hẹ́ kọ́ máa pariwo bàbá olówó dé ìyá olówó dé ọmọ mi ti ń gun mọ́tò kíní kan sórí òbí ti ń fọ ọmọ lọ́mọ yangàn fún wọ ọmọ má ti torí ẹ̀ sáré erékeré o sórí ìwọ òbí tó gbọ́n tó já sí pọ̀ aago ọmọ ọlọ́mọ ni wọ́n ń wò fún ọmọ tiẹ̀ tó fi lé ọmọ tiẹ̀ lẹ́pẹ́ kó náà lọ́tọ̀ ọ̀rùn bọ́ kó náà lọ́ ti kéré kódà mo tún rí òbí tó ń sọ fún mi pé wọ́n náà lọ bá kọ́kọ́ ẹ̀ yàwó ẹ̀rí bá òbí àbíamọ́ torí owó ọ̀pọ̀ ọmọ tó di ohun tó ń sáré owó sìn tó lọ lé owó tí wọ́n fẹ́ ṣiṣẹ́ mọ́ tí wọ́n fẹ́ lọ skul mọ́ wọ́n fẹ́ lọ lé kéwọ́ mọ́ wọ́n fẹ́ sin Ọlọ́run mọ́ ọ̀pọ̀ ìṣòro ogun tí ń bá yí àwọn ọmọ ẹja ọ̀pọ̀ òbí ló lé ọmọ síbẹ̀ látara ìnítẹ́lọ́rùn látara ìníṣòro kẹdódàsíkọ Ọlọ́run ayé tó wá lé kiri wá gbọ́n tá Ànábì sọ nípa ayé Ànábì ní adóníyà ilé ayé tí wọ́n ń lé kiri yẹn o sijinul mumin ẹ̀wọ̀n ní fún onígbàgbọ́ wájú Ọlọ́run ó túmọ̀ sí pé onígbàgbọ́ tó nígbàgbọ́ nu Ọlọ́run kì í wá ayé wọn ní kẹ́ má béèrè oore wọn ní kẹ́ má béèrè àánú ọ̀tọ̀ là ń wá ayé ọ̀tọ̀ là ń wóore àtàánú ìwọ tó bá ń wóore àtàánú wà á wá sọ́dọ̀ Ọlọ́run ni ò ní wá lọ́nà ayé ó lọ ṣògùn owó ó wá lórí Ọlọ́run ni ìtẹ́lẹ̀ jásùkọ̀ pa àwọn tó ń rán yẹn lọ Mẹ́kà lé ní ẹlòmíì rán yẹn lọ Mẹ́kà láti fọ owó ẹ̀ mọ́ ni o ẹlòmíì rán yẹn lọ Mẹ́kà láti fọ owó ẹ̀ mọ́ ni òun lè jásí pé láìfù mẹ̀kúnnù láìfù táníkà láìfù aláìní láìfù ẹni tẹ́ ń pàṣírí ẹ̀ ń bò ó dájú ẹni tó fi gbogbo ilé ayé ẹ̀ ṣọ̀rọ̀ ajé lọ torí nípa àtibọ̀tán o mọ́ iṣẹ́ ẹ̀bẹ̀rẹ̀ lẹ́rí tó bá ti ń da fẹ́ lómi tó ń gun mọ́tò tàbí ó ń dán tàbí sísí mi múra tàbí kankan mọ́ tó fi tẹ́ mọ́ sísí mi tó ń ṣe olóṣòkó tó rówó tó máa jáde lọ lálẹ́ á dẹ̀ wọlé láàárọ̀ àìmọye kí ni tiẹ̀ mẹ́ Ọlọ́run ló ń kọ kádàrá oníkálukú wọ́kọ́ so ìgbésí ayé tiẹ̀ ni kó o mójútó ìrìn àjò láyé tiẹ̀ ni kó o mọ̀ tó bá ti mójútó tó bá ti mọ̀ wá padà rí ọ̀nà tó bá ń bẹ pẹ̀lú mi tí wàá sí yìí ò bá gbóná jù lára ẹ̀ pariwo la ilaha illallah Muhammadu Rasulullah.